Deputy Governor Ọ̀yọ́ State jáde ó sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹgbọ́n kan tó sọ. And from immediate inquiries that I have made, the security agencies said they were not contacted. That queen should turn in herself to the police immediately. And then the radio station, proprietor of that radio station, should also turn in himself. Tẹ́rí ní ìjọba ní orílẹ̀-èdè wa, irọ́ ti pọ̀ jù. Ẹ̀yin lẹ́dẹ̀ dá wàhálà yìí sílẹ̀, wàhálà tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yìí. Ẹ̀yin lẹ́dẹ̀ dá sílẹ̀ pẹ̀lú òṣì àti ìṣẹ́ tẹ́ fi ń pa àwọn èèyàn lórí. Ẹ̀yin sọ wípé wọn jẹ́ káwọn ọlọ́pàá mọ̀ sí program yẹn, àbí? Queen Náómì ó lọ sọ́dọ̀ Commissioner for Women Affairs and kinní kan lórí program yìí. Ẹ wo fídíò yìí. So what's the program about? It's a charity event, funfair event for children. Yeah, it's mostly on that prevention. It's going to be led ones because we want to make sure that we reach that gap in society and let's just bring them together, have fun, have educational activities, and give them gifts and food, make them happy during this festive season. Because with the situation of the country, and from time immemorial, there are families that are unable to have that fun and happiness and full joy during festive season. So we are bringing that to them because the foundation is women in need of guidance and support. So we are committed to supporting women, giving them wings to fly. And for women, I think the biggest part of our worries is our children. So that's where the children funfair comes in. Because once you make a woman's child happy, then you have relieved out all the bodies in the world. So that's why we are coming. We do that every year, moving from cities to towns to towns. Let me say that different communities. And this year we decided it was the town of Ibadan. And let's bring it to the children in Ibadan. And that's why we are here. Fantastic intervention, I might say. I mean, it's laudable to have the aspiration to put smiles on the faces of our children, particularly what I call the special children. Probably if we had engaged at some point, we'll probably have been able to put together a collaborative program, so to speak. Nothing spoils. There's more than enough sun out there. Yeah. So we can. But you're probably going to have to do this again next year. You're probably going to have to come back. It's exciting for me because apart from being a mother myself, you're right on the score when you say, when you make it, no matter whatever crime you have committed, whatever offense, once you can put a smile on her child's face, a woman will forgive you. Exactly. And we are also putting something up with what I call our special children, as indigent children who have no family structure, so to say, so no safety net. Yes. And I think it's imperative, while everybody's in the celebratory mood, to also do something, you know, to put smiles on their faces, make them feel loved, so they don't feel left all alone. Although every child in your state, in line with the provisions of the Child Rights Act, is the child's responsibility of the Commissioner for Women Affairs, who is holding that trust in place, securely in place on behalf of the governor of the state. So we endeavor to do this on a yearly basis, have an engagement with our children. Some well-intentioned individuals just came over with some material that we're going to put together. So it's a laudable gesture, it's admirable, and the fact that you're doing it in tandem with the interventions to support our women, I think it's fantastic. I will, if I say so myself, on behalf of the State government, on behalf of the Ministry of Women Affairs, we will be looking forward to doing something collaborative for both the women and the children demographic going forward. At some point, we'll engage and see how we can. Yes. Laudable venture, one we are proud and happy to be part of. So welcome to Oyo. Thank you. Welcome to Ibadan. Thank you for loving our children. Thank on you. behalf of His Excellency. Thank and, you. my brother here, who is also a Baba away himself. So what's the timeline tomorrow like? Fortunately or unfortunately, you know how it is. It's crazily busy schedule. Tomorrow we have an event scheduled by His Excellency. Tomorrow day, Ojo is supposed to be part of family. It's mandated. I have to be there. So we'll find a way to make it work. Okay. And then go there, but we'll make it work. Okay. So what's the structure, the timeline for tomorrow's program? Okay, so we say 10 a.m., but usually the 10 that morning is just to make the children happy, like the main because yes, take around 2 o'clock, 1 p.m. Okay. That's the 1 p.m. Okay. So if I come in around 12, 1-ish, I mean, still one is good. Okay. One is good. Okay, yes. So Makoko she the excellence come down. Yes, because we'd love you to speak to the children. It's one of the reasons that we cannot come to Ibadan and have a program like this and not visit the mother of the children.
you know, and you are doing an amazing job. Seriously. Really, thank you for welcoming us. That's a we've been told. huge vote of confidence. Thank you. You're doing an amazing job, and I must say that coming in here and the few minutes I've even had with you, we can say that yes, because for positions like this, for roles like this, you want to have women who are motherly, pleasant, you know, close to the children. So ẹ̀dẹ̀ ní wà wí ẹ̀ tí ìjọba yín bá dáa lẹ́yìn ìgbà tí ọmọbìnrin yìí ti tu owó jọ pé mo fẹ́ wá ṣe nǹkan báyìí ní state yín tó dẹ̀ wá sí department tàbí ministry tó wà ní ìcháàjì irú nǹkan bẹ́ẹ̀ lábẹ́ ìjọba pé mo ní èrò báyìí o mo fẹ́ ṣe nǹkan báyìí o ó yẹ kí làákàyè ti yín gẹ́gẹ́ bí ìjọba tó bá jẹ́ ìjọba gidi ní ìjọba yín ní orílẹ̀-èdè wa yìí mi sọ̀rọ̀ pàtì kankan o kẹ́yìn gẹ́gẹ́ ní ipa tẹ́ máa kó láti fi support irú good program bẹ́ẹ̀ ó yẹ kẹ́yìn gẹ́gẹ́ ti ní àlàkalẹ̀ pé irú ètò báyìí o tíyàn bá fẹ́ ṣe o nǹkan báyìí ìgbésẹ̀ báyìí ló yẹ kẹ́niyẹn gbé tó o bá ronú débẹ̀ kí ló dé tí ministry yẹn commissioner yẹn ò ṣe sọ fún pé nǹkan ǹjẹ́ o ti ṣe nǹkan báyìí ǹjẹ́ o ti ṣe nǹkan báyìí ló yẹ kó o ṣe nǹkan báyìí ló yẹ kó o ṣe kí ló dé bí n sì báyìí ẹ wá ń sá sẹ́yìn pé ẹ̀ mọ̀ ń pa ẹ̀ mọ̀ ẹ̀ gbà wí ẹ̀ ń pa ẹ̀ àbí irú àwọn nǹkan tí àwọn kan sọ pé ó yẹ kó provide yìí kí ló dé tí ìjọba ò ronú débẹ̀ pé ok irú àwọn NGO tó bá ń support nǹkan dáadáa láwùjọ ó yẹ káwa náà ní ọ̀yà táwa náà máa fi máa encourage wọn kí ló dé tí ìjọba ti yàn ò ronú débẹ̀ kí ló dé tí ministry yàn ò ronú débẹ̀ kí ló dé tí commissioner yàn ò ronú débẹ̀ because kì í ṣe gbogbo nǹkan ló lè yéèyàn tán mo sọ ayé tèmi náà bá ní NGO lọ́jọ́ iwájú tó fẹ́ máa ṣe àánú fáwọn èèyàn ẹ má rò pé gbogbo nǹkan ni màá mọ̀ láti ṣe ṣùgbọ́n ìjọba tí wọ́n ní dá ministry sílẹ̀ tó wà in charge of irú nǹkan bẹ́ẹ̀ yẹn òye gbọ́dọ̀ yé wọn ju èmi lọ ó yẹ kí wọ́n lè béèrè lọ́wọ́ mi débẹ̀ pé ṣó ti ṣe nǹkan báyìí tí wọ́n ti wà ní mi ì tí ṣe tí wọ́n á rí pé agbára mi ò gbé ojúṣe wọn láti ràn mí lọ́wọ́ torí èmi náà ń support society ni kì í ṣe pé kẹwàá máa sá sẹ́yìn pé ẹ̀ mọ̀ ń pa ẹ̀ dẹ̀ tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ wípé ní àárọ̀ ọjọ́ yẹn tí àwọn èèyàn tẹ́ra wọn mọ́lẹ̀ yẹn làwọn ọlọ́pàá sọ wípé àwọn ò mọ̀ sí number one ẹ gbọ́ o lórí program yìí àdéhùn tó wà láàrin Queen Náómì àtàwọn ọlọ́pàá pé kí wọ́n dé ní aago 8 torí aago 10 ni program máa bẹ̀rẹ̀ ẹ lè expect pé kí Queen Náómì sun event center mọ́jú ṣé torí ẹ fẹ́ kó sun ibẹ̀ mọ́jú ni kó máa sọ àwọn tí ó máa dé ní òru àbí lórí òun kò tí ì débi event yẹn tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí tẹ́ra wọn mọ́lẹ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ní kí wọ́n dé gẹ́gẹ́ 8 ò tí ì dé wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí tẹ́ra wọn mọ́lẹ̀ láti 5-6 tí program ò tí ì bẹ̀rẹ̀ nígbà tí Ọ̀gọ́ríyọmí dẹ̀ ní òun dé tóun rí èrò ní nǹkan bí abí sometime after 5 or to 6 tóun rí èrò ó ní òun sáré lọ sí studio láti lọ stop sports program tí wọ́n ń ṣe tóun lè sọ fáwọn èèyàn pé ẹ padà sílé ìwọ̀nba àwọn táwọn nílò ti tó ṣé kìí ṣe gbèsè gidi nìyẹn ni ó lẹ́yìn ìgbà òun tó ṣe kíní yẹn òun tó sọ́jú èèyàn òun tó record ẹ̀ òun tó máa jù sí àwọn programs ṣé gbèsè èèyàn tó ti tó ni sí àwọn èèyàn tó sì gbọ́ àwọn èèyàn tó dẹ̀ rí wọn kì í sọmọ kéékèèké o àgbàlagbà gbogbo táwọn sọ Queen Náómì kò tí ì débi event o bí àgàn lòun kan fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn bí ẹnẹ́nẹ́ náà ṣàṣùmọ́jú èèyàn tó ti ń sáká ó kù 3-4 days tí wọ́n wá sí event tó ti ń sáká afẹ́gbà àga fẹ́ ṣe kíní kan ṣé kò ní sùmọ́jú so nígbà tí ọ̀rọ̀ wọn tẹra mọ́lẹ̀ dẹ́ padà dé Ọ̀gọ́ríyọmí sọ nínú ọdún ẹ̀ pé àwọn road safety padà wá síbẹ̀ àwọn ọlọ́pàá wá síbẹ̀ wọ́n wá kún un lọ́wọ́ pé fún gbàgbà tó ń sunkún àwọn lórí ẹ̀ lẹ́kún ẹ̀yin ọlọ́pàá dẹ̀ ni ẹ̀ mọ̀ ń pa ẹ̀ kí deputy governor ní àwọn ọlọ́pàá ò mọ̀ ń pa ẹ̀ kí la dé dà ń parọ́ báyìí bẹ́ẹ̀ yín lẹ́dẹ̀ fìyà jẹ wádé lẹ́fù yìí tá a dìbò yẹn yín tán tá ẹ̀ ń kówó aráàlú sápò yín tá ẹ̀ fara ní mẹ̀kúnnù lórí èlò ni wọ́n fẹ́ fún àwọn èèyàn tẹ́ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọnù àwọn ògo ọ̀la àwọn ògo ìdílé ògo àgbáyé wà nú wọn ògo ìdílé ògo ìlú ògo orílẹ̀-èdè wà nú wọn ògo ìjọ wà nú wọn láwọn ọmọ ọjọ́ ọ̀la wa nípa bí ẹ̀yin ìjọba ṣe fara ni wá torí ká ní sísítẹ̀mù orílẹ̀-èdè wa bá dáa àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kò tẹ̀yẹ kó jẹ́ ìnira fara ìlú mo ti sọ rí ní ọ̀pọ̀lọpọ̀ programs mi orílẹ̀-èdè tèmi wà táwọn ọmọ orílẹ̀-èdè yẹn bá bímọ tí ò bá ti ní iṣẹ́ lọ́wọ́ tó bí ẹ̀ ò ní iṣẹ́ lọ́wọ́ tó jọ ọmọ orílẹ̀-èdè yẹn tó ní iṣẹ́ lọ́wọ́ wọ́n máa fún ọmọ yẹn ní owó láti ọmọ oṣù kan dé ọmọ ọdún 18 years àbí 18 or 12 years tánírú ẹ̀ bá wà lórílẹ̀-èdè wa irú program yàrá àwọn táwọn sọ pé máa fowó tí gọ́ọ̀mẹ̀ntì máa sọ fún máa fi rà àbí
àwọn orílẹ̀-èdè kan wà tó pé ẹ̀kọ́ ọ̀fẹ́ wà àwọn orílẹ̀-èdè kan wà tó pé ìjọba ń provide àwọn studies and materials fún àwọn ọmọ láti fi encourage wọn fún pé kí iye wọn lè sí fún education ṣé ká ní àwọn onírú àwọn systems ní orílẹ̀-èdè wa sáwọn èèyàn máa lọ máa jìjà ju nǹkan tó nítumọ̀ àwọn orílẹ̀-èdè kan wà not àwọn orílẹ̀-èdè tèmi wà tó o bá ti jẹ́ arúgbó tó wọ 60 years ọgọ́ta ọdún ìjọba máa san owó tó fún ọ títí dọjọ́ tí ọjọ́ tẹ́lifíṣọ́nù fi máa pè é sí ọ̀dọ̀ owó tó máa tó ẹ jẹun dọjọ́ gbó ẹ̀ ṣé ká nírú ẹ̀ wà lórílẹ̀-èdè tiwa sí irú ìyá arúgbó tí Ọ̀gọ́dúnọmí ní àwọn tó ṣubú lulẹ̀ táwọn fàdìde táwọn ní ìyá kílẹ̀ wá sí àwọn kéékèèké ni wọ́n pè tó ní ebi ń pa ní òórùn jẹjẹ yẹn ṣé irú ìyá yẹn á wá ẹ dá mi lóhùn so ọ̀pọ̀lọpọ̀ àwọn systems tẹ́ lè introduce in this country tó máa jẹ́ kí ayé rọrùn gbé fún tẹrú tọmọ ṣùgbọ́n gbogbo owó yẹn ẹ̀yin ń kó sápò àwọn tó tún wá dìde àwọn aláàánú tó tún wá dìde pé ó dá ẹ jẹ́ ká ràn àwọn èèyàn lọ́wọ́ tó encourage wọn ṣé irú nǹkan tó ṣẹlẹ̀ yẹ ẹgbọ́n nǹkan tó Ọ̀gọ́dúnọmí sọ ní one of the audios tí mo gbọ́ ó ní òun ti gbọ́n ó ní láyé òun tó ṣe irú ẹ̀ mọ́ ṣé kò àmì àtúnṣe irú ẹ̀ mọ́ ń sìn ṣé àwọn ẹlòmíì tó ti ní lọ́kàn pé òun náà fẹ́ ní NGO tó máa fi àwọn èèyàn lọ́wọ́ ṣáàtún dárú ẹ̀wò mọ́ ẹ̀yin ìjọba délé yìí kò sí tẹ̀tẹ̀ fẹ́ ṣe. mo fi àsìkò yìí bá àwọn tí ìṣẹ̀lẹ̀ sí kẹ́dùn pé kọ́lọ́run bá kó tù wọ́n nínú ẹlòmíì wà tó ní ó kọ́ ọmọ 4 lọ ẹ̀yẹ kan ló gbé padà 3 sọnù ẹlòmíì kọ́ ọmọ 2 lọ kókó 2 padà ẹlòmíì ọmọ kan ṣoṣo tó bí láyé lọ́run tó gbé lọ tó gbé padà kọ́lọ́run bá wa tù wọ́n nú kọ́lọ́run bá wa tù wọ́n nú ó jẹ́ nǹkan tí mi fẹ́ sọ àjọmọdé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ire ó dàbọ̀.